Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù owó igún apá kẹta. Mo lérò pé púpọ̀ lára yín ti wo apá kìíní àti apá kejì fíìmù owó ìgún. Mo lérò pé ẹ sì máa nífẹ̀ẹ́ sí apá kẹta fíìmù náà. A ń fi ìgbà àti àkókò yìí a fi ń sọ fún yín wípé apá kẹta fíìmù owó ìgún ò ń bọ̀ lọ́nà báyìí. Ṣùgbọ́n ohun kan tí a fẹ́ mọ̀ ni wípé ìjẹ́ ẹ ṣì fẹ́ jẹ́ kí apá kẹta fíìmù owó igún ǹjẹ́ ẹ sì fẹ́ jẹ́ kí apá kẹta fíìmù náà kó wáyé o? Ṣé ẹ sì fẹ́ kí apá kẹta fíìmù yìí kí ó wáyé? Nǹkan tí ẹ bá sọ fún wa, òun náà ni a máa sọ fún àwọn tí ó ṣe fíìmù náà, òun la máa sọ fún wọn o. Ṣùgbọ́n o, tí ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ jẹ́ kí a sọ fún yín nígbà tí apá kẹta fíìmù owó igún tí ó bá jáde, ẹ tẹ subscribe button torí àǹfààní tí ó máa rí ni wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kẹta fíìmù yìí tí ó bá jáde o. Ẹ má sọ pé mi ò sọ fún yín o. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ire ló gbogbo wa máa rí o. Tún dọjọ́ mi ọjọ́ rẹ̀. Ó dìgbà.